wa tẹ̀síwájú. Ṣé àwọn méjì ta kó wá sórí ètò yìí fún wa lónìí? Àwọn gangan náà ni wọ́n máa ń pè ní Champa Square. Bẹ́ẹ̀ ni àwọn eléwì la kó wá sórí ètò lónìí. Kí ká tó sọ winner lórí ètò yìí, àwọn méjì máa sáré jọ chance wa àmú winner ní accounting. Mo fẹ́ kán bá wa wọ́n kì í délédédé fún tó kí Easywealth Media fún wa bá mi gbogbo ẹ̀ ní fans wa tẹ́ ẹ̀ wò wá kán bá wa kì í náà kán wá bá wa ṣàdúrà fún yín. Bẹ́ẹ̀ ni ká tó wá sọ ẹni tó win lórí ètò yìí. Mo dẹ̀ tún wá ní announcement kan fún gbogbo wa tí gbogbo wa fẹ́ gbọ́ fún podcast tó ń bọ̀ ní ọjọ́ Sunday èyí tó ṣe on 27th of April, last Sunday of April. A ní announcement kan fún wa lórí ètò yẹn. Ok, ta ló máa kọ́kọ́ kéwì fún wa? Ìpẹlẹbẹ ń gbà náà. Ó dá àwọn òyìnbó ní pé ladies first. So nígbà náà ẹ sáré bá wa kí gbogbo àwọn fans wa tó ń wò wá àti Easywealth Media ẹ bá wa kí wọ́n tílé kó yọ bá wọ́n mi tí wọ́n wà. Wọ́n ti dé ladies first ẹ̀dí kí winner àkọ́kọ́ lọ́mọ. Mo nílò tí àná winner ṣé tí mo wé ènìyàn win. Àwọn òjé mi mo win. Ok, lọ́dọ̀ tí èrò bẹ́yà ẹ̀yin kọ́ lẹ win ṣùgbọ́n host lè decide pé ok ẹ̀yin lẹ win pẹ̀lú àwọn reasons kọ̀ọ̀kan. Mo dẹ̀ ti mú àwọn reasons náà tó yẹ pé kò sẹ́nìbọ̀dì tó lè bá mi fà torí ó wà nínú